nítorí ìbejì Davido àwọn ayé sọ̀kò ọ̀rọ̀ sí Ẹniọla Badmus. Gbajúgbajà òṣèrébìnrin ilẹ̀ wa tó lómi lára gan tẹ́lẹ̀ rí Ẹniọla Badmus táwọn èèyàn máa ń pè ní gbogbo bígẹ̀s tàbí wúlé bàǹtù ti rógo ara ẹ̀ báyìí lórí ẹ̀rọ ayélujára gẹ́gẹ́ báwọn èèyàn ṣe ń ti eyín bọ̀ lára tí wọ́n sì ń sọ̀kò ọ̀rọ̀ lù ú lọ́tùn lósì. Ẹniọla kò jalè bẹ́ẹ̀ ni kò gba ọkọ ọlọ́kọ. Ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé kò kí ọ̀rẹ́ rẹ̀ àtijọ́ ìyẹn David Adeleke táwọn èèyàn mọ̀ sí Davido OBO ọmọ bàbá olówó kú oríire àwọn ọmọ ìbejì làǹtìlanti tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ fi ta òun àtìyàwó rẹ̀ Chioma lọ́rẹ. Lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ni ìròyìn náà fẹ́ jáde yọ pé Chioma ìyàwó Davido ti bí ìbejì ọkùnrin kan àti obìnrin kan sílé ìwòsàn kan lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Bó sì tilẹ̀ jẹ́ pé àwọn tọ́rọ̀ kàn kò tí ì fìdí ọ̀rọ̀ náà múlẹ̀, ọkùnrin orí ẹ̀rọ abẹ́yẹfò Twitter kan Ukange Davis tí orúkọ rẹ̀ lórí ẹ̀rọ ayélujára náà ń jẹ́ Badmus ló kọ́kọ́ ta sí Ẹniọla pé ìròyìn aburú ló rọ̀ ọ́ lọ́rùn láti máa gbé kiri. Ó ní ṣé ìkíni ìbánikẹ́dùn ẹkú ìrọ́jú àti ti ọjọ́ ìbí nìkan la fi ń mọ ọ̀rẹ́ ni tí kò fi lè tí ìfọrere oore bàǹtàbàǹtà tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ṣe fún ọ̀rẹ́ rẹ̀ àtijọ́ náà. Ó ní Ẹniọla yìí wà lára àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n túfọ̀ ikú Ifeanyi, ìyẹn ọmọ kan ṣoṣo tí Chioma bí fún Davido tó kú nínú oṣù kẹwàá ọdún tó kọjá fún gbogbo ayé, àmọ́ tó di àsìkò tó yẹ kó bá wọn yọ̀ tó gbẹnu dákẹ́. Ó kọ sí ojú òpó X tí wọ́n ń pè ní Twitter tẹ́lẹ̀ báyìí pé àǹtí Ẹniọla Badmus ṣé ẹ rántí pé ẹ sáré túfọ̀ ikú Ifeanyi nígbà yẹn ni, ṣùgbọ́n tẹ́ ò tí ì gbé nǹkan kan jáde nípa ìbejì tí Chioma àti Davido ṣẹ̀ṣẹ̀ bí. Sùnre o àti ẹ kú oríire ọjọ́bí nìkan lọ́nà téèyàn fi ń fìfẹ́ hàn síra ẹni àbí. Pẹ̀lú ohun tí ọkùnrin yìí sọ, bó tilẹ̀ jẹ́ pé Ẹniọla fúnra ẹ̀ kò tí ì fèsì sí i, àwọn èèyàn orí ẹ̀rọ ayélujára náà ni wọ́n ń pa á tí wọ́n ń kún nítorí bí àwọn kan ṣe ń gbè sẹ́yìn Ẹniọla ni àwọn míín ṣe kárí fún ọkùnrin tó kọ ọ̀rọ̀ náà. Queen Sexy ní tó bá tún gbé e sórí afẹ́fẹ́ ní ìsinyìí ẹ̀yin èèyàn náà lẹ máa tún hòbò ó. Bẹ́ẹ̀ ni Diamond Musa náà sọ pé gbogbo èébú àti kòbákùngbé ọ̀rọ̀ tí wọ́n sọ sí i lásìkò tí Ifeanyi kú gan ti tó fún un láti má sọ nǹkan kan mọ́ báyìí kí wọ́n tún tó pè é ní abẹbẹlúbẹ. Vicky ní nígbà tó gbé e sórí ẹ̀rọ ayélujára ẹ sọ̀rọ̀ kò tún ṣe ní ìsinyìí ara tún níyín. Black and White ní tiẹ̀ ní ṣé kó gbé fọ́tò tàbí fídíò nǹkan tẹ́ni tó ní kò tí ì fọwọ́ sí jáde ni, nítorí àwọn ìsọ̀ǹgbè Davido pàápàá kò tí ì gbé síta fáyé rí. Ọ̀tá bí ọ̀rẹ́ ó fẹ̀jẹ̀ sínú tutọ́ funfun síta, àríjẹ nídìí ìbàjẹ́ àti ọ̀rẹ́ tó ń pariwo ìbànújẹ́ wa síta tó sì ń forí pamọ́ lásìkò ayọ̀ ọ̀rẹ́ ẹ̀ làwọn míì ń pe Ẹniọla. Ẹ ó rántí pé ní kété tí ìròyìn ikú ọmọkùnrin ọmọ ọdún mẹ́ta Davido ọ̀hún gba ìgboro kan lọ́dún tó kọjá ni Ẹniọla ti ṣàgbákò ọ̀rọ̀ burúkú lọ́wọ́ àwọn èèyàn. Èyí wáyé nítorí òun lẹni àkọ́kọ́ tí yóò fọgbọ́n gbọ́n túfọ̀ ikú ọmọ náà. Nítorí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n gba ìkànnì ayélujára ẹ̀ lọ. Èyí ló mú káwọn èèyàn máa bú u pé ó fẹ́ fi ikú ọmọ náà lókìkí ni. Bẹ́ẹ̀ làwọn míì bú u pé kò yẹ kó sáré túfọ̀ ikú ọmọ kékeré náà láì jẹ́ pé àwọn òbí ẹ̀ ti gbà á láàyè láti ṣe bẹ́ẹ̀. Nítorí ọ̀rọ̀ ìtúfọ̀ kò ṣe ìtúfọ̀ yìí náà ni okùn ọ̀rẹ́ àárín Davido àti Ẹniọla tí wọ́n jọ ń wà papọ̀ tí wọ́n sì jọ máa ń ya fọ́tò oríṣiríṣi fi rẹ́já tí oníkálùkù kò sì bá ara wọn ṣe mọ́ lórí ẹ̀rọ ayélujára. Bó tilẹ̀ jẹ́ pé lásìkò yìí kì í ṣe tuntun mọ́ pé Davido ti di bàbá àbejì báyìí, torí fọ́tò ibi tóun àti ìyàwó rẹ̀ àtàwọn ìbejì náà ti ń kúrò lọ́sibítù ti wà lórí ẹ̀rọ ayélujára táwọn èèyàn sì ti ń kí wọn ní mẹ́sàn-án mẹ́wàá kú oríire ìbejì làǹtìlanti ọ̀hún. Monísọ́lá Sàká ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.